táwọn ọmọ mi ní gbòòrò ayé bá ti ń gbọ́ sáùndì yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa bì happy wọ́n máa dáńsì àtúndọ̀ pé àwọn máa gbọ́ tuntun lọ́tún ìròyìn ọ̀tún lọ́jọ́ tuntun ní gbogbo ìgbà àtúnkìrà wa káàbọ̀ sórí ètò ìgbésí ayé ìrọ̀rùn smart life with smart devices ẹ kúrò lẹ́sẹ̀ ẹ kúrò lẹ́mà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ lápapọ̀ ṣàlàáfíà lẹ́wà ṣàràǹdì akíra wa káàbọ̀ sórí ètò yìí lórúkọ blessing alùkò bìrìkìsà ayépọ̀lá Ibrahim Abdulwasiu Salaudeen Omotomo kọ́ lórúkọ tí èmi ń jẹ pẹ̀lú mi ń bí. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìgbésí ayé ìrọ̀rùn Salaudeen Noah Ọmọbùkọ́lá Mr Smart òun ló kí yín pé ṣàlàáfíà làbá yín. ẹ má gbàgbé pé ilẹ̀kùn ètò yìí ṣí sílẹ̀ fún gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ ètò ìgbésí ayé ìrọ̀rùn yìí káyọ̀ lè bá rọrùn fún gbogbo wa tẹ́yìn máa ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan àwọn onírúurú phones and phone accessory fún ẹ̀yin tó jẹ́ wípé àwọn homes appliances lọ́lọ́kan òjọ̀kan rẹ̀ ń tà TV ni o rédíò ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni o ilé-iṣẹ́ Bond FM wọ́n ní kẹ́ máa bọ̀ lọ́mọ oníwètìwètì kẹ́ wá polówó ọjà ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa tà ní wàràwàrà tó pé wàràwàrà lẹ́tà ń tà kó tó di pé àwọn ọmọ ẹ̀rọ yòókù wọ́n bẹ̀rẹ̀ sí ní bá wọn tà 0063 355507 0063 355507 náà ni ẹ láǹfààní láti pè lẹ́yìn ètò tó bá fẹ́ polówó ọjà bẹ́ẹ̀ tó ṣe lọ́wọ́ kékeré ilẹ̀ máa wọ lórí oneg digital studio kétékété tàbí colourful presenter ní ìkànnì Bond FM náà làwà lẹ́ni a máa sọ̀rọ̀ nípa ọ̀nà kan tá a lè gbà dáàbò bo ara wa lọ́wọ́ jìbìtì lórí ayélujára kí là ń pè ní jìbìtì lórí ayélujára fúnra rẹ̀ Obanoah. Lákọ̀ọ́kọ́ náà ó ṣeé ṣe bóyá ká ti sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé ohun tá a fẹ́ gbé yẹ̀wò lénìí ní digital opportunity kíyàn máa live digital opportunity digital marketing ṣùgbọ́n kíyàn tó wọ digital marketing á ní láti jẹ́ kí àwọn èèyàn tí wọ́n fẹ́ wọ irú ọjà bẹ́yẹn kí wọ́n kọ́kọ́ mọ̀ nípa àwọn ewu tó rọ̀ mọ́ ìdí nìyẹn tá a ṣe wò pé òkè ká sọ̀rọ̀ lórí shield ìyẹn ìbòjí àbí ìbòjí fún àwọn tí wọ́n bá ń gbèrò pé a fẹ́ ṣe digital marketing ká kọ́kọ́ sọ̀rọ̀ lórí ní tí wọ́n lè kọ́kọ́ fi dáàbò bo ara wọn smartly tí kò fi jẹ́ pé tí wọ́n bá kópa nírú ọjà bẹ́yẹn wọn ní bọ́ sí ọwọ́ táwọn ọmọ yìí bá fẹ́ kọlù wọn máa sọ pé ọgbọ́n lílé Mr Sodiq eléyìí ó ń já o so gẹ́gẹ́ bí ìbéèrè ni pé kí là ń pè ní digital fraud gẹ́gẹ́ bí atọ́kùn ti sọ lẹ́ẹ̀kan gbogbo ọ̀nà kọ́nà àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí à ń gbà lu jìbìtì lórí ayélujára wọn la lè pè ní digital fraud any dishonest activity that uses the internet or electronic devices láti trick àwọn èèyàn láti steal information lọ́dọ̀ àwọn èèyàn àbí láti lù wọ́n ní jìbìtì owó òun ni à ń pè ní digital fraud. ìyẹn ní gbogbo àwọn ọ̀nà tá a lè gbà lórí ẹ̀rọ ayélujára láti tan àwọn ènìyàn fáwọn lórí fọ̀dà kún èwo ló wá gbajúgbajà jù lẹ́ẹ̀rin káwọn sọ pé à ń lura wá ń jìbìtì lórí ayélujára. àwọn tó gbajúgbajà pọ̀ ṣùgbọ́n àwọn common media tí àwọn èèyàn fi máa ń lùyàn ní jìbìtì òun ni àkọ́kọ́ bóyá ká pè ní lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ká sọ pé àti ilé ìfowópamọ́ ẹ̀ ni mo ti ń pè o àbí àǹfààní kíní kan ti yọ báyìí o tètè wá tí o tó bá dá mi lóhùn ní ìṣẹ́jú àáyá a máa ti àkáǹtì detail ẹ̀ àǹfààní ọ̀nà kan nìyẹn ọ̀nà kejì. mo fẹ́ ràn yín lọ́wọ́ ni o èyí náà kẹ́yìn ti ràn yín lọ́wọ́ ẹ pè nọ́mbà méjì tó gbẹ̀yìn account number yín ẹ pè méjì tó bẹ̀rẹ̀ BVN ní ẹ fún mi ní NIN number. ẹ bá ti kùnà láti ṣerú nǹkan báyìí níṣẹ́jú àáyá a máa ti àkáǹtì yín tó ọ̀nà bákan náà ní oríṣiríṣi àwọn promo SMS pé bóyá káwọn èèyàn sọ wípé ààrẹ orílẹ̀-èdè wa o
wọ́n ti pé ọmọ 100 ọdún lápẹẹrẹ ni o wọ́n wá fẹ́ fún gbogbo aráàlú lówó ẹ tètè tẹ account number yín lẹ́yìn tí wọ́n bá tẹ account number wọ́n á kàn fi OTP wọ́n á kàn fi ránṣẹ́ ni ìwọ náà wàá sáré lọ click lórí OTP yẹn so ara ọ̀nà kan gbòógì tí wọ́n tún máa ń gbà wọlé sí èèyàn lára nìyẹn bákan náà ọ̀nà bóyá à ń ṣe WhatsApp iṣẹ́ wà available níbìkan ẹni tó bá fẹ́ gbaṣẹ́ kó tètè eléyìí ó tiẹ̀ tún lágbára débi pé yàtọ̀ sí pé wọ́n ń lo àwọn èèyàn jìbìtì lórí ẹ̀ ọlọ́mọdé àṣìrìn gbà mí ẹlòmíì tún lè lọ kó sọ́wọ́ látara ẹ̀ so ọ̀nà míì tún nìyẹn bákan náà wá ní ọ̀nà bóyá ká lọ sórí website ká wá dídì sọ pé a hack account yẹn ṣẹ́gẹ̀t pé bóyá nísìnyí wọ́n ti ń trace account yín they call it phishing nínú kíní pé wọ́n ti ń trace account yín wọ́n wá get àwọn information yẹn pé ó wà very important to you so wọ́n wá hack information yẹn so gbogbo àwọn ọ̀nà tá a ṣáà ń gbà á kàn síra ẹni bóyá lórí Facebook lórí Instagram website email gbogbo àwọn ọ̀nà yẹn pátápátá ó ní àwọn ọ̀nà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀dàrú yìí máa ń lò láti fi lè wọ. lè síyàn lára kí á ní bí solution ọ̀nà wo la lè gbà dáàbò bora wa láti lè bọ́ lọ́wọ́ àwọn ará bíi torí Yorùbá wọn nínú àwọn ọlọ́wọ́n oje kò yẹ kí yóò tó máa bá wọn ṣòwò àti ń pè kí ni àwọn ọ̀nà tá lè gbà dáàbò bo ara wa. lákọ̀ọ́kọ́ náà mo fẹ́ kí kíní yé gbogbo wa pé àwọn oníjìbìtì orí ayélujára tá à ń sọ yìí gbogbo wa pátápátá ni wọ́n ń target níwọ̀nba àgbà tó bá yẹ pé o ti ń lọ sórí ayélujára o ní smartphone má wò pé àwọn tó ń ṣe marketing àbí nǹkan kan nìkan ni wọ́n ń target o rárá o níwọ̀nba àgbà tó bá yẹ pé o ti ń lọ sórí ayélujára o ń browse o ń send message TikTok o ń ṣe Instagram tó gbogbo wa ní target wọn kódà oníjìbìtì tún máa ń target oníjìbìtì. so wọn ò lẹ́sìn wọn ò lédè wọn ò lẹ́yà. àní tó oníjìbìtì gan bá tún larí mọ gan tó bá ṣe kíní gan á tún larí mọ wọn á tún jọ ṣe fúnra wọn. wọ́n ṣe kíní yẹn fún un náà. ṣe ti get so ló ṣe pàtàkì pé prevention is better than cure. ibi tí mò ń sọ yìí náà kò sẹ́ni tí ò lè rọ́ọ̀lù o ṣùgbọ́n àwọn nǹkan wo ló ṣe pàtàkì tó yẹ pé tó lè bá wa minimize bá a ṣe lè rọ́ọ̀lù irú àwọn nǹkan báyìí. tó lè mú àdínkù bá. so àkọ́kọ́ ni pé tó bá ní irú first hand information tá a ti sọ bóyá wọ́n ti sọ fún ẹ pé wọ́n fẹ́ ti báǹkì ẹni àbọ̀ fẹ́ ṣe kinní kan ni the first prevention ni pé má yára kọ́kọ́ stop tó bá ti wá stop kó pause má tètè gbé ìgbésẹ̀ lójijì ní tó bá ti ń lè sọ fún ẹ pé gbé ìgbésẹ̀ nísinsìnyí láti pé bóyá wọ́n fún ẹ ní privilege àsìkò kọ́kọ́ ní sùúrù. mi ò fún ẹ ní ìṣẹ́jú mi ò ní 5 6. so kọ́kọ́ ní sùúrù ẹlẹ́ẹ̀kejì ni pé tó bá ti wá ní sùúrù yẹn wá rò dáadáa pé ṣé mo tiẹ̀ ń ṣe nǹkan tó jọ mọ́ nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ mi because ó nígbà kan náà tí mọ́mì wa tí wọ́n fẹ́ lo irú ọgbọ́n bẹ́ẹ̀ fún wọn wọ́n kàn pé wọ́n ni ẹnìyẹn kàn lọ pé hello ta ló ń sọ̀rọ̀ èmi lágbájá ni kò tiẹ̀ dárúkọ rẹ̀ ta ló ń sọ̀rọ̀ mọ̀ mímọ́ ni láti Amẹ́ríkà mọ́mì wa kàn sáàbù sí ẹnìyẹn lọ́wọ́ ni Rashidi àǹtí ẹ̀dẹ̀ wá gbàgbé mi láti ìjọ yìí ṣó wáyé kó lọ bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní communicate nìyẹn so kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló bá sọ fún mọ́mí wa pé èèyàn kan òun rán èèyàn kan wá kó wá fún wa ní dọ́là owó yẹn dẹ̀ pọ̀ o ṣùgbọ́n ìwé kan wà tán fẹ́ bá òun gbà ní Òṣogbo pé kí mọ́mí wa bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì owó ẹni yẹn kọ́kọ́ gba recharge card lọ́wọ́ mọ́mí wa nígbà tó gba recharge card tó bá tún ní ìwé tán fẹ́ gbà yẹn iye báyìí báyìí ni màmá bá ti ń sáré lọ sọ́tún sáré lọ sósì so àkọ́kọ́ ni pé kọ́kọ́ rò pé ṣé wà tẹ́ni yẹn jẹ́ tijọ́ lájọsọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wá lójijì pé kò dẹ̀ gbọ́dọ̀ kọjá òní o èní ló gbọ́dọ̀ jẹ́ o so wàá ronú jinlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wá ní pé kó wá verify nǹkan yẹn ṣé nǹkan yẹn gan tó ń sọ lọ́wọ́lọ́wọ́ bóyá ká sọ pé wọ́n ní ààrẹ orílẹ̀-èdè ti pé 100 ọdún
wọ́n dẹ̀ fẹ́ fún gbogbo àwọn aráàlú ní nǹkan pàtàkì o. àwọn fẹ́ ṣe fẹ́yàn 100 first come first serve. so ṣé o lè verify nǹkan yẹn bóyá ó ń lọ lọ́wọ́lọ́wọ́ so òun lẹ́lẹ́kẹta so stop think and verify that is the major prevention tó yẹ pé ó lè guide yàn over gbogbo nǹkan tó bá rọ̀ mọ́ ọ̀rọ̀ jìbìtì orí ayélujára. ìkànnì Bond FM 90.9 náà lè ń gbádùn rédíò alára àgbà yìí dá ní báyìí a fẹ́ láǹfààní láti sọ fún yín pé ètò yìí ṣí sílẹ̀ fún ìpolówó ọjà yín ẹ̀yin náà wá polówó ọjà kájọ fi ká fi tiwa gbé tiyín lárugẹ kẹ́yìn náà kẹ́ fi tí gbé tiwa lárugẹ 006 33555507 kó tó di pé àbàkásẹ̀ rẹ̀ mo fẹ́ sáré mú practical kan wá ní pé irú eléyìí tá a sọ yìí mo ní mẹ́sẹ̀gì kan tó relate mọ́ nǹkan yẹn tá a sọ so irú nísìn mo ní mẹ́sẹ̀gì kan bí báyìí I receive 450,000 naira you should try it too it is very easy wọ́n wá send the link sí so tíyàn bá click lórí link yẹn. ẹ lọ máa wo Next Digital TV. àwọn tí wọ́n bá dára pọ̀ wọ́n mo ṣe wá click link yẹn ẹni kí ni link yẹn sọ ó ní congratulations your reward is 450,000 please follow instruction on the next page to claim your reward so wá ní kí n share for 5 different group or 20 friends on WhatsApp so irú eléyìí nísìn irú information eléyìí nísìn phishing ni wọ́n fẹ́ fish information látọ̀dọ̀ wa ni ṣe get so òmìnira ti dá lẹ́kọ̀ọ́ alàgbà Abdulwasiu Kasali. so from this type of point nísìn tí wọ́n bá get information wọ́n lè ní access sí personal account wa if care is not taken so ó wá ní kí n share ṣùgbọ́n prevention kan tíyàn lè ṣe ó ní pé tí mo pè ní verification ni pé you can easily go to that link then you copy the link wá lọ sí virus total lórí ayélujára wá lọ lórí wẹ́ẹ̀bù ẹ̀ tó bá lọ sí virus total so wá click lórí virus total yẹn wá ti rí different option lórí ẹ̀ so there's file URL and search so nítorí pé link ló fẹ́ copy you just copy the link and paste it under the URL so tí yàn bá ti wá paste it under URL yẹn just click on search kí ni virus total yìí fẹ́ ṣe fún wa ni pé ó fẹ́ jẹ́ ká mọ̀ pé ṣé kíní ṣó jẹ́ new or not so tí ò bá jẹ́ new ó máa load ẹ̀ so tó bá analyze link yẹn á summarize link yẹn fún wa á dẹ̀ analyze ẹ̀ so ẹ wò nísìn àwọn gbogbo ẹ̀ ló tan red lọ ẹ̀ phishing èyí tẹ́ bá wà lórí ayélujára ẹ máa rí nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ phishing gbogbo ẹ̀ ó kàn tán red lọ ni so tẹ́ bá lọ sórí details summary kìíní yẹn wọ́n máa jẹ́ kó o mọ̀ pé okay o this security vendor flag this URL is malicious. okay so wọ́n jẹ́ ká mọ̀ pé. okay ó ti yé wa bẹ́ẹ̀ ẹ wá jẹ́ ká mú rẹ́mẹ́dì ẹni tí dá ìkú bá ti rí kí ni ọ̀nà àbáyọ ìṣẹ́jú kan péré ló kù báyìí. ọtí wàá sí wa ẹni tó bá ti ní pé ó stay calm tó bá ti bọ́ sírù nǹkan bẹ́ẹ̀ kọ́kọ́ stay calm má yára jù má kánjú jù so tó bá stay calm wá wò pé okay o kí ni ṣé ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn stop communication pẹ̀lú immediately then secure your account by changing the password tó bá ṣì lọ opportunity yẹn then report to sí nearby portal tó yẹ pé wọ́n lè bá ẹ ṣe kí ni wọ́n lè bá ẹ prevent it then wá wọ́ọ̀nù family and friends lórí ẹ̀ ẹ má jà sọ́jú báyìí lọ torí àsìkò. ó lọ́dọ̀ ká balọ̀ lé fún ti ìrọ̀lẹ́ ti ìlú tó pọ̀ lọ́wọ́ blessing àlùkò àwọn onígbàgbé Bilekisa Ayọ̀pọ̀lá Ibrahim alàgbà Solomon Abiodun olùkọ́ ìfìnà fún Abdullah náà gbogbo alákọ̀ọ́pọ̀ fún ti ìrọ̀lẹ́ ti lẹ́ẹ̀kan sí 00633555507 fẹ́yìn tẹ́fẹ́ polówó ọjà ó Next Digital Studio lẹ́tí gbogbo practical àti colourful presenter Abdulwasiu Salaudeen Omotomo kọ́ lórúkọ tèmi jẹ́ ṣó pọ̀ 10:30 sí wa.